latest news all over the world. Like our page, subscribe, and share with friends. Thank you. No, mi ò wá síbí rí. Àmọ́ mo sọ wípé mo gbọ́dọ̀ wá ní ọdún yìí.
nígbà tí mo ti wọlé ń bẹ̀ yẹn kò sígbà tí mo dé Ìbàdàn fún ẹni ṣò láyé tí orí mi ò kí ń wú mo tún wá dé bílẹ̀dì mo tún wá bá àwọn olórí rẹ̀ tó kọ̀ báyìí ní ṣọ́ọ̀kù ọlọ́run Children's Day lásán fún ìṣeré ní Adult Day làwọn ṣe ń bí orí mi ò rí children ní bí báyọ̀ kẹyù máa wá sí children kan máa wá sí children. Lágbára Ọlọ́run ìbànújẹ́ òní dé bá wa rẹ̀. Gbogbo wa pátápátá ògo wa kò ní wọ̀ ọ̀pọ̀. Ọlọ́run á gbé ògo wa jáde. Àwọn ọmọ wa á yanjú lójú wa. Àjọ wà ń bí títí di alẹ́. Tẹ́ ẹ bá rí mi tí mo bá ń lọ báyìí, mo fẹ́ lọ tọ̀ ni. Ṣé kí n tọ̀ lójú yín? Ṣé kí n bọ́ síbí tọ̀? Wà á dẹ̀ wò ó. Kí ló fẹ́ wò? Ẹ má lọ jókòó, ẹ má lọ jókòó. Ọdúnladé Adékọ́lá, Lára Nollywood. Please, mo fẹ́ káwọn èèyàn mẹ́wàá ìkan ṣoríire látẹnu yín, látọwọ́ yín. Africa Media Live TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share with friends. Thank you.